Mo kí gbogbo ọmọ Yorùbá pé a kú dédé wòyí. Àlàáfíà kọ́ mo tó bá yín, ará le àbí òle. Orúkọ mi ò tí ì yí padà. Bàbá Èkìtì yín náà ni, ọmọ yín, ẹ̀gbọ́n yín pẹ̀lú àbúrò yín. Bí mo ṣe máa ń sọ, mo kí yín lórúkọ bàbá Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣojú tó ṣẹ̀yìn. Mo máa tún kí yín náà lórúkọ olóyè Ṣèyí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, tí gbogbo wa mọ̀ sí Májàsọ́lá Akéwèjẹ, ọmọ tó jọ ọmọ lọ. Àwa Yorùbá tó wà lórílẹ̀‐èdè wa, Yorùbá tó wà ní Ògùn State, Yorùbá tó wà ní Lagos State, Yorùbá tó wà ní Ọ̀yọ́ State, Yorùbá tó wà ní Ọ̀ṣun State, Yorùbá tó wà ní Èkìtì State, Yorùbá tó wà ní Ondo State, Yorùbá tó wà ní Kogi àti Yorùbá tó wà ní Kwara State ni mo fẹ́ bá sọ̀rọ̀. Torí Yorùbá wípé ọmọ tó bá ṣípá ní bàbá àti ìyá ẹ̀ máa ń gbé. Àwọn tó wà ní ìlú òyìnbó ṣe púpọ̀ lọ́rọ̀ wa. Wọ́n máa gbìyànjú. Wọ́n ṣe gudugudu méje, yàyà mẹ́fà. Èyí tán ṣe gan ju gudugudu méje pẹ̀lú yàyà mẹ́fà lọ. Ẹ jẹ́ n wá bi wá léèrè pé bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Yorùbá, mo ní bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Ọjọ́ ọ̀la tí mo máa ń sọ kì í máa ṣọ̀la, ọjọ́ ìsinmi tẹ́yìn olóyìnbó ń pè ní Sunday. Bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Torí iṣẹ́ ọjọ́ ọ̀la táwọn bàbá àtàná ṣe lẹ̀, àwọn bàbá tèmi ti dàrú. Iṣẹ́ ọjọ́ ọ̀la táwọn bàbá yẹn ṣe lẹ̀ pé kí ìyà má bàá jẹ Yorùbá, kí Yorùbá má bàá dẹni ẹ̀yìn. Àwọn bàbá tèmi ti bàjẹ́, wọ́n ti dorí ẹ̀ kodò. Ṣé kí n wá sọ wípé omi ti wá tán lẹ́yìn ẹja wa ni? Yorùbá, bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Yorùbá tá a mọ̀ níbi pàtàkì tẹ́lẹ̀, Yorùbá tí ìrìnrìn ìwọ̀sí tẹ́lẹ̀, Yorùbá tí kìí jẹun ìríra tẹ́lẹ̀, Yorùbá la wá bá níbi tí ò yẹ ká bá ọmọlúàbí. Ẹjá máa bira wa léèrè pé bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Ẹ má gbàgbé pé mo sọ pé ọ̀rọ̀ tí mò ń sọ ní dédé ọ̀wọ̀ yìí, ní dédé àkókò yìí, àwa tá a wà ńlé ló bá wí jù. Wọ́n ní alágẹmọ ti bímọ ẹ̀ tán. Àìmọ̀ọ́jú àbí ó ń bẹ lọ́wọ́ ọmọ alágẹmọ. Bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Ṣé àwọn bàbá àtàná ṣé wọ́n ṣe rìn làwọn bàbá àtẹ̀ní ṣe rìn? Let me give you one example. Àwọn bàbá àtàná tó fi gbogbo ayé wọn ṣiṣẹ́, tán panẹ́pìtì àwọn bàbá àtẹ̀ní pé kí ìran Yorùbá lè ní ọjọ́ ọ̀la tó dára, kí àrọ́mọdọ́mọ Yorùbá má bàá jìyà, ká má bàá bára wa ní oko ẹrú, kí àwọn àtọ̀húnrìn wa má bàá jẹ gàba lé wa lórí. Wọn àfọmọ wọn sípò òṣèlú o. Àwọn òlùlú bí erin bá fọn, kọ́mẹ̀ náà tó máa fọn tẹ̀lé wọn lẹ́yìn. Wọn ò nílé èrò pé táwọn bá bí mẹ̀kúnnù bá ṣe ń ṣiṣẹ́ sí wọn, kan tún ṣiṣẹ́ sí ọmọ wọn. Àǹbèlè tàṣé àwọn ló ń ṣiṣẹ́ sí mẹ̀kúnnù. Mi mọ̀ bí ọ̀rọ̀ mi yé yín. Àwọn ló ń sin mẹ̀kúnnù, kì í ṣe mẹ̀kúnnù ló ń sìn wọ́n. Lára àwọn mẹ̀kúnnù táwọn bàbá wa sìn lánàá làwọn Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Tinubu, Bísí Àkàndé, Fáyọ̀ Adébánjọ, Fáṣọ̀rántì, Olúfàlàyé, General Lani Akínrìnádé, Professor Adéyẹmí, Bọ́lájí Akínyẹmí, and so on and so on.
ṣùgbọ́n nígbà tí àwọn bàbá yẹn ṣiṣẹ́ sìn pé kí ìran Yorùbá má bàa di ẹni ẹ̀yìn, kí ìran Yorùbá lè ní ọjọ́ ọ̀la tó dára. Ìgbà tẹ́ wọ́n máa gbapò lọ́wọ́ wọn, àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń kọrin fún wa. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ tún jẹ́ kí n rán yín létí ọmọ Yorùbá. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi tipẹ́tipẹ́ pé àwọn bàbá tèmi wọ́n sọ olóore wa di ọ̀tá wa. Wọ́n jẹ́ ká máa rí àwọn olóore wa gẹ́gẹ́ bí ọ̀tá. Àwọn ló kọ́kọ́ sọ fún wa pé a lè sin bàbá ká tó sí ọmọ. Ẹ ti gbàgbé lẹ́kọ̀ọ́ lé ní. But it is not possible to serve father and continue serve the children. Láyé gómìnà ní AD no SDP tí màmá wa Tókunbọ̀ Dòsùnmú Awólọ́wọ̀ jáde síta, àwọn wọ̀nyí ló sọ fún wa pé a lè sin bàbá Awólọ́wọ̀ ká tún máa sin ọmọ Awólọ́wọ̀. Òye ò tí ìyé wa ń gbà yẹn lọ́hùn pé Awólọ́wọ̀ ló sìn wọ́n. Àwọn tí wọ́n sọ wípé it is not possible ká sin bàbá ká tún sin ọmọ, wọ́n mà ti kọ́ ọmọ wọn wọnú òṣèlú. Káwọn ó tó rìtáyà wọ́n mà ti fọmọ wọn replace ẹ. A mà ti ń sin bàbá, a mà ti ń sin ọmọ. Àwa mẹ̀kúnnù bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Èkìtì mi báyìí, Fáyọ̀ṣe ń lọ fọmọ ẹ̀sẹ̀ House of Rep kan tó lagimọ lẹ́yìn ọ̀run. Bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Ondo State gbogbo wa la gbọ́ nígbà yí Àgàgù ọmọ bàbá Olúfàlàyè kó tó bá Àgàgù kú. Bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Lam Adésínà ní Ọ̀yọ́ State gbogbo wọn kúrò ń bẹ̀, wọ́n fọmọ wọn sípò ni tí wọ́n bá ti rí pé wọ́n rìtáyà lọ. Ọbásanjọ́ tó sọ pé a lè sin bàbá ká tún sí ọmọ. Ìyábọ̀ má dàbíra nígbà ayé bàbá ẹ̀. Yorùbá most especially àwa tá a wà ní let us wake up. Onímọ̀ fi sọ wípé ọ̀la tí mò ń sọ kì í ṣe ọ̀la ọjọ́ ìsinmi. In population of yahoo today, Yorùbá ló carry first. Níbi tẹ́lẹ̀ tó jẹ́ pé tá bá máa wọ́ ọmọ Yorùbá agbára náà máa fi rí Yorùbá ń bẹ̀. In Olóṣó today, Yorùbá became a number one. Ukọ̀ orúkọ tó tún fún nìyẹn. Name it today, tán bá ààrẹ tọ́lọ́pàá bá ààrẹ sí àwọn armed robbers láyé àtijọ́. Tẹ́ bá mú 10, agbára lẹ máa fi rí ẹyọ kan tàbí méjì ọmọ Yorùbá ń bẹ̀. Ṣùgbọ́n lónìí tọ́lọ́pàá bá arrest armed robber 10, 8 of them will be a Yorùbá man or Yorùbá boy. Bó lọ́jọ́ ọ̀la wa ṣe máa rí. Àwọn tó dìde tó sọ wípé ẹ jẹ́ á gba òmìnira, àwọn tó ń fọmọ wọn replace ní ipò agbára ń sọ fún wa wípé àwọn yẹn lọ̀tá wa. Ẹ gbọ́ mi, àwọn tó ń wá ọjọ́ ọ̀la tó dára fún wa, pé bí ìwà tí àwọn bàbá Awólọ́wọ̀, àwọn bàbá Adékúnlé Ajáṣin, Bísí Ọ̀nàbánjọ, àwọn Òkúbọ́lá Ìgè, ìwà tán wù tí Yorùbá became a number 1 in Africa. Ẹ jẹ́ á gba òmìnira wa káwa náà lè rí ayé gbé. Ẹ jẹ́ á gba òmìnira wa kí free education, free ed. Àìmọye obìnrin tó ti bóyún kú tí ò dẹ̀ kan àwọn àgbà òṣì, àgbàyà, akótílẹ́tà tó wà bẹ́ẹ̀. Àwọn tó ń gbèrò àlàáfíà fún wa, wọ́n sọ wọ́n dọ̀tá wa. Ṣùgbọ́n àwa tó fẹ́ ká sìn wọ́n tán, ká tún sí ọmọ wọn. They parade themselves as a savior for the Yorùbá race. Àtúngbà yín tẹ̀lé wọn lẹ́yìn. Yorùbá bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Àwọn bàbá wa dẹ̀ sọ wípé ọjọ́ ọ̀la ẹni ló ṣe kókó. Kí ni fúnni lọ́jọ́ ọ̀la? Ọmọ ẹni ni. Ọmọ tí ò tí ì rojú ara ẹ̀, bó ló ṣe máa rojú òbí, bó ló ṣe máa rojú ìyá. Àwọn bàbá wa ń gbà yẹn lọ́hùn.
àwọn ń gbègbè ayé ìrọ̀rùn, ọmọ ń gbègbè ayé ìrọ̀rùn, wọ́n wá jí nínú ọlá wọnú ọlá. Àwọn tí àbàbá Awólọ́wọ̀ tán panẹ́pìtì láìfù wọn tó sọ wọ́n di ènìyàn pàtàkì pé kán rí ayé gbé, àwọn ló wá gbógun tì wá lénìí. Wọ́n wá ń fi ọmọ wọn sí ipò agbára, bóyá òótọ́ ni bóyá irọ́ ni. Mo gbọ́ pé Ṣèyí Mákindé Ṣèyí Tinubu wọ́n lòun ló kò ní gómìnà Lagos State. Káì. Iṣẹ́ rere tí Alhaji Lateef Jákàndé ṣe sí Èkó, mi ò tí ì rí gómìnà tó bíi tiẹ̀, ṣùgbọ́n Alhaji Jákàndé ò gbọ́mọ ẹ̀ sínú ipò. Those people that our forefathers tó fi gbogbo ọjọ́ ayé wọn sáré pé kí ìran Fúlàní ìran Ìgbò má bàa tẹ̀ wọ́n rí. Àwọn ló wá ń gbé gbèsè léni pé ẹni àmọ̀rí ìbá kú. Bí mẹ̀kúnnù bá ń sunkún kán máa sunkún lọ káwọn ṣáà ti máa gbádùn. Ẹ mọ bọ̀bọ́ kan tó máa ń pè ní ọ̀rọ̀ pọ̀. Nígbà tó ń ṣe analysis ti tẹ̀lé ni, ó lé ènìyàn kọ̀ọ̀kan wá jẹ gbèsè 600 and 500,000 níbi tí gbèsè Nàìjíríà dé nígbà tó fi population Nàìjíríà pín. Yorùbá, ẹja máa bira wa léèrè bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Àwọn tó dúró ní ipò agbára wọn tó jẹ́ ọmọ Yorùbá ni o, wọ́n gbèrò àlàáfíà, èrò ìfọ̀kànbalẹ̀ fún ìran Yorùbá. Àwọn táwọn wò gẹ́gẹ́ bí àgbààgbà, wọ́n gbèrò ìtura fún ìran Yorùbá. Àwọn tá a tún rí gẹ́gẹ́ bí ọba àlú tó yẹ kó jẹ́ agbẹnusọ fún ìran Yorùbá, brown every look ó ti fọ́ wọn lójú. Wọ́n ti jẹ́ dòdò, wọ́n ò lè sòdodo. Yorùbá wá dẹni tí wọ́n ń gbá sí tí wọ́n ń gbá sọ̀hún. Àwa mẹ̀kúnnù ẹ̀ ṣe jẹ́ abéèrè pé bí a ti ń bá lọ yìí, bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí o. Bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Mẹ̀kúnnù ń yayọ̀ pọ́mọ mi wọ yunifásitì. Ìbànújẹ́ á dé nígbà tọ́mọ bá jáde tán tí ò ríṣẹ́ ṣe. Ṣùgbọ́n láyé àwọn bàbá wa, tọ́mọ yín bá ti wọlé tó wọnú yunifásitì, ayọ̀ ni. Ìdùnnú ni ó fi parí ẹ̀. A wá ti dùnnú ìdùnnú bọ́ sínú ògo. Ògo yá wá máa ran gbogbo ẹbí. Òun náà wá máa fa àwọn èèyàn lọ́wọ́ sókè. Ṣùgbọ́n lónìí, ọmọ mi ó ti gé ní admission wa ní congratulation yẹ ò ju ọdún 4 lọ. Lẹ́yìn ọdún 4 tọ́mọ bá ti sáàbù tán, a tún padà lọ kọ́ bíríkìlà ni, a tún padà lọ kọ́ hairdresser ni. Yorùbá, ẹjẹ́ àjọbìnrin wa léèrè bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí. Yorùbá, ẹjẹ́ àjọbìnrin wa léèrè àwọn àgbààgbà tó ní ká má kúrò nínú Nàìjíríà, ṣé oore náà ń ṣe wá ní àbí ìkà? Yorùbá, ẹjẹ́ àjọbìnrin wa léèrè àwọn àgbààgbà tó sọ wípé èyí tá a ṣe nínú Nàìjíríà ó tó gẹ́ẹ́, ẹjẹ́ á padà síbi tá a ti ń bọ̀, ṣé oore náà ṣe wá ní àbáwọn gan lọ̀tá wa? Yorùbá, ẹjẹ́ àjọ máa bira wa léèrè pé bó lọ́jọ́ ọ̀la Yorùbá ó ṣe rí nínú Nàìjíríà. Mo ti sọ nínú ọ̀rọ̀ mi rí, àwọn ọmọ ológo tó yẹ kó dúró gidigba, kó dúró gẹ́gẹ́ bí òpó tó mú lérò dání ní ilẹ̀ Yorùbá, Nàìjíríà ti pa wọ́n tán. Àwọn bàbá wa tó ṣetán láti ṣe wá lóore, Nàìjíríà ti fi wúrú wọn, ó ti fi wọ́n rúbọ. Ìgbẹ̀yìn ẹbọ tí Nàìjíríà pa àwọn ọmọ ológo àtàwọn bàbá wa rú, Yorùbá ò jèrè Nàìjíríà. Ẹ jáde máa bira wa léèrè o, bó lọ́jọ́ ọ̀la wa ó ṣe rí nínú Nàìjíríà o. Ṣé àwọn bàbá tó ní ká kúrò nínú Nàìjíríà, ká padà sórísun wa, tó ń sọ free education, tó ń sọ free health, òmìnira ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́, ìgbáyégbádùn ọ̀fẹ́, táwọn ọmọ bá ti jáde tẹ́wọ́n rí iṣẹ́ ṣe, tán ní ká padà sínú system yẹn, ṣé àwọn lọ̀tá wa?
àbáwọn bàbá wa tó ní ká máa fetí gbọ́ bílíọ̀n tírílíọ̀n ká má rí kankan tó jọ táwọn dẹ̀ ń yọ̀tọ̀ mi tán ra mọ́tò hẹ̀gẹ̀hẹ̀gẹ̀ tán kọ́lé ńláńláńlá tí mẹ̀kúnnù ó débẹ̀ tí ó sọ pé ṣé ọlọ́run náà ló dá mi tó jẹ́ pé ojú la fi ń rí etí la fi ń gbọ́rọ̀ owó táàrí tán fi ṣe tí tọ́rọ̀ òdẹ bá kọ́bọ̀ lọ́wọ́ wa ṣé àwọn ló ṣe wá lóore tán ní ká sì dúró nù nàìjíríà ká máa báyé. Yorùbá bó lọ́jọ́ ọ̀la wa yóò ṣe rí ìbéèrè tí mo wá béèrè nìyẹn. Ẹ mọ̀ pé mi ò ṣẹ̀kẹ́ èébú mo fẹ́ kájọ rò ní àwa tá a wà ń lé ní àwọn tó wà nílùú òyìnbó wọ́n ti ṣe gudugudu 1 billion yàyàyàyàyà 1 trillion ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò gbàgbé ilé àwọn ò fẹ́ kórìsùn wọn ó parun. They see that vision that Nigeria want to perish the Yorubas. That is why tán jáde síta but ẹja bí àwa tá a wà lélẹ́rè ṣé àwọn tó tún dìde tó jẹ́ ọmọ wa tán wà nílùú òyìnbó ṣé oore náà ṣe wá àbí ìkà torí àwọn bàbá tó sọ wípé ká dúró nínú Nàìjíríà pé situation tí Nàìjíríà gbé wa dé yìí ó tẹ́ wọn lọ́rùn àwọn yẹn ló ń sọ fún wa pé àwọn ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó ìkà ni wọ́n tàdé ń gbàgbọ́ bó lọ́jọ́ ọ̀la wa yóò ṣe rí. Mo tún wé yìí mo tún dákẹ́ náà ẹ tún já pàdé lọ́la oorun ayọ̀ làásùn ìjí ayọ̀ làájì ìrìn ayọ̀ láàrin ní ti tójú oorun dójú ikú níjọ́ tí ilẹ̀ bá fẹ́ mu ẹ̀jẹ̀ ẹ̀yin ò ní bá wọn rìn lọ́nà níjọ́ tí ilé bá fẹ́ mu ẹ̀jẹ̀ náà ẹ̀ ní sílẹ̀ agbára yìí fòkòtò eré ayé yìí ò ní fòye rò ní rìnrìn kẹ́ṣubú kẹ́darí ayé yín náà ayọ̀ àti àlàáfíà olódùmarè yóò máa bá yín gbé ṣùgbọ́n ẹ jájọ fi lọ́kàn kájọ bira wa léèrè Yorùbá bó lọ́jọ́ ọ̀la wa yóò ṣe rí. God bless you.